tí n bá ní kán wá ṣe tó ọ̀ bá ṣe máa lé wọn tókè mi ò fẹ́ kọ́ mọ ọjọ́ tèmi kankan kú. Because I don't want any of my members to die at the mi end ò of lè this dira. I cannot be fortified. káwọn ọmọ ọjọ́ mi má dira. And my members will not be fortified. olùṣọ́ àgùntàn rere ni mí. And I am. Gbogbo ẹ̀yin Kristẹni, I come in peace o. Àlàáfíà òun ni mo bá wá o. Mi ò bá jà wá rárá. Àmọ́ ṣẹ́rí, mo fẹ́ fi fọ́nrán méjì kan wọ̀nyí lára àwọn olùṣọ́ àgùntàn. Àwọn olùṣọ́ àgùntàn yín fẹ́ fi fọ́nrán méjì kan mo fẹ́ fi wọ̀nyí. Kẹ́ wá wo méjèèjì kẹ́ gbé yẹ̀wò síra. Àwọn tí mo fẹ́ fi fọ́nrán yìí wọ̀n, àwọn ọmọ Yorùbá, àwọn káàró jíire, wọ́n ní eléyìí tó pé, tó sì pé, kì í ṣe ìtẹ́kù ti jẹnu ẹ̀ o, tó sì pé pérépéré tó, ó ti yé yín. Tí ẹ̀sìn àti ẹ̀sìn tí ò tí ì mú gbogbo àwọn nǹkan yẹn tí ò tí ì dínkù tó ò tí ì sọ di, ó ti yé yín. Àwọn méjèèjì ẹ̀yin ọmọ Yorùbá ọmọ káàró jíire ẹ fìdílé nǹkan ẹ dúró báyìí ẹ wá wo fọ́nrán àkọ́kọ́ gbé kan wá ẹ wá mọ̀ nínú àwọn méjèèjì èwo ló ń sọ títọ́ èwo ni ká gbà èwo ni ká tẹ̀lé. Ẹ jẹ́ n kọ́kọ́ fún yín ní ẹ jẹ́ n kọ́kọ́ la àwọn kíní yẹn kí n kọ́kọ́ là kí n fún ní ìfáàrà náà kẹ́ kọ́kọ́ kí n já yín tán. Ìkan sọ wípé má bẹ̀rù Ọlọ́run wà Jésù Kristi ó wà síbẹ̀ má bẹ̀rù lójú ìbọn lójú ikú ẹ dúró digbí ẹ ṣàyà yín báyìí ẹ dúró ẹ dàyà dé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ táwọn agbésùn bá wá tó bá gbé AK-47 tó gbé pumping machine tó ń gbé pump action tó gbé kí ló ń porúkọ yìí kí ló ń porúkọ ìbọn yìí ooo machine gun gbé wá síwájú yín ó ní ẹ ṣe kí ni ẹ má bẹ̀rù o ó ní ẹ rántí wípé Jésù ti kú fún wa Jésù Kristi ó ti kú fún wa oníbẹ̀ jẹ́ káyà yín le nítorí pé àyè kan wà tí Jésù ti lọ pèsè ó ti pèsè ẹ̀ sílẹ̀ fún wa àyè yẹn àmàgbádùn kò ní sí pé àwọn nẹ́pà múná lọ kò ní sí pé kò sómi kò ní sí pé kò sóúnjẹ kò ní sí pé ooru mú kò ní sí pé òtútù ti mú jù ó ní bẹ́ẹ̀ ó ní ibi tó dáa ni Jésù ti sọ bẹ́ẹ̀ ó ní òun ti lọ pèsè ẹ̀ sílẹ̀ ó ní ẹṣẹ́ á rí ẹnikẹ́ni tí ìbọn bá bà àbí tó bá kú tó kọ̀ kú fèrè tó kú tó sì sẹ́ Jésù ó ní àyè yẹn ló ń lọ. ẹ má pásọ̀ yóò sọ pé kò sọ pé ẹ dira kò sọ pé ẹ má jẹ́ kó pa ọ́ kò sọ pé sá sàálà fẹ́mi rẹ̀ kò sọ bẹ́ẹ̀ o ní sá sàálà fẹ́mi rẹ̀ kò sọ bẹ́ẹ̀ kò sọ pé ẹ má jẹ́ kó pa yín kò sọ bẹ́ẹ̀ ó ní tẹ́ ẹ bá dúró tó bá tiẹ̀ pa yín gan ìsinmi ológo lẹ̀ ń ní nítorí pé Jésù ti lọ pèsè àyè sílẹ̀ àmọ́ ìgbà àyè tí Jésù pèsè sílẹ̀ ní ọ̀dọ̀ bàbá táwọn ò rí a ò mọ̀ bóyá 3 bedroom flat ni a ò mọ̀ bóyá room and parlour self ni a ò mọ̀ a lè sọ pásọ̀ pé pásítọ̀ ẹ lọ sọ́hùn kẹ lọ bá wa gba odindi estate kan sílẹ̀ torí pé tó bá ṣẹlẹ̀ ká lè mọ kẹ́yìn náà lè fún wa ní feedback pé estate tó wà ń bí báyìí o gbogbo AC ẹ̀ wọ́n ti bá yín repair o iná ibẹ̀ wọ́n ti bá yín túnṣe o àbí àwọn kankan bẹ́ẹ̀ ẹ gbọ́ ohun tí bàbá yìí sọ. èmi ìgbà ti sọ fún yín nítorí èmi lọ pèsè àyè sílẹ̀ fún yín tí mo bá fi lọ pèsè àyè èmi ò tún padà wá pé níbi tí èmi wà kí ẹ̀yin lè wà ńbẹ̀. And that's why as a Christian you must not fear death. Jesus has promised you eternal life. Ó ti ṣèlérí ayérayé fún wa. Ẹ má jà bẹ̀rù ikú ibikíbi tí ikú bá ti dé má ṣẹ̀ Jésù. Tó o bá ti ṣẹ̀ Jésù ìlérí yìí wà fún ọ wípé ọmọ aládé àlàáfíà ó mú ọ lọ sí ìjọba àlàáfíà ayé ìlópin o ṣùgbọ́n ìjọba tí Jésù ń bọ̀ wá ṣe olùlópin ìjọba ayérayé olófin sọ pé kí a má ṣe jẹ́ kí ọkàn wa dà irú àwọn gbogbo bẹ́ẹ̀ni ẹ má ṣe jẹ́ kí ọkàn rí dà ní ti àwọn náà ti pa I want you to rejoice wípé ẹsẹ̀ Jésù náà kú sí wọ́n kú ikú olódodo wọ́n kú ikú ajẹ́rìí ikú gbogbo ẹnikẹ́ni tán bá ti pa nítorí ìrere ajẹ́rìí ikú ni ajẹ́rìí ikú nínú Bíbélì wọ́n dẹ̀ ṣàlàyé rẹ̀ fún wa wípé Ọlọ́run ló padà gbẹ̀san wọn ẹ̀jẹ̀ wọn máa kígbe ẹ̀san gbogbo àwọn aṣẹ́bíyẹ ẹ máa wò ìdájọ́ Ọlọ́run ṣe ń bọ̀ wá lórí ó ń mú sùúrù fún gbogbo wa wípé olúkúlùkù ó ronú padà kì í ṣe pé Jésù ti yẹ kó dé o ṣùgbọ́n ó wò pé só ti múra ó wò pé ṣé mo ti múra ó wò pé só ti ronú padà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó yẹ ká bẹ̀rù ó là ń bẹ̀rù tí ó bá jẹ́ ọmọ Ọlọ́run kò ní láti
bẹ̀rù ikú torí bíbélì sọ fún wa pé ikú jẹ́ ọ̀nà sí ìyè. olùṣọ́àgùntàn tẹ́ ń wò yìí ó sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó sọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ káàárọ̀ jíire ẹ fetí sílẹ̀ o ọ̀rọ̀ tó sọ yìí èmi o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mi ò gbà mo kọ́ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń rí fọ́nrán yìí rè ẹ gbìyànjú láti like ẹ comment ẹ share níbí báyìí mo máa fún yín ní ohun tó ń lọ láwùjọ wa ìròyìn tó ń lọ pápá gan lórí àwọn ọmọ káàárọ̀ jíire ohun tó ń lọ ó jẹ́ pé ó yẹ ká tètè mọ̀ ó yẹ ká tètè lajú wa ká ṣe kíni ká la ọkàn wa ká tètè fi ojú sí gbogbo ẹ̀ láwọn máa mú wa ẹ comment ẹ like ẹ share ẹ sì subscribe sí YouTube channel yìí ẹ̀yin olólùfẹ́ mi ó ní Jésù ti pàṣẹ ààyè sílẹ̀ fún wa lóòótọ́ ni gẹ́gẹ́ bí ohun tó wí nínú Bíbélì ń àgbà àmọ́ pásítọ̀ olùṣọ́àgùntàn má fi máa sọ fáwọn ọmọ ìjọ rẹ pé ọmọ dojúkọ tó bá rí wọn má bẹ̀rù. tẹ bá rí àwọn agbésùnmọ̀mí tó bá jọmọ Yorùbá ó mọ jọmọ káàárọ̀ oòjíire bá rí àwọn agbésùnmọ̀mí ẹ sá àwọn arábí ìgbé nǹkan dání nǹkan tó gbé dání ẹ sá o ẹni tẹ́mi rẹ̀ bá wà láyé ní sin lọ́hùn o ẹni tí ó bá wà láyé tó wà láyé òun ní sin lọ́hùn o ṣé rí olùṣọ́àgùntàn tó ń sọ̀rọ̀ fatafata yìí wọ́n ní ọmọdé òde bí ẹrù òun lẹ́rù bá o ẹni ṣọ̀gbọ́ bá tójú ẹ̀ wọlé kò ní jẹ́ báwọn bó ba kò so ó dùn mí ó dẹ̀ ń pé bàbá yìí ò sí ń bẹ̀ lálẹ́ ọjọ́ yìí bàbá yìí kò sí ń bẹ̀ lálẹ́ ọjọ́ yẹn tó bá dẹ̀ jẹ́ wípé ó wà ń bẹ̀ ibo ló dúró sí kò sá. ara àwọn ará bíi tó gbé kinní dání kò ní sá tààlà fẹ́ Bíbélì kan sọ ní sàsálà tẹ̀mí rẹ ẹ̀yin ọmọ ọjọ́ ní sàsálà o àtijọ́ tí wọ́n ti ń sọ pé ìjọba ọ̀run ó dùn ìjọba ọ̀run dáa gbogbo àwọn olórí wa tó jẹ́ àwọn olùṣọ́àgùntàn yìí kò tí ì sí tó sọ wípé òun volunteer láti lọ wo bí ọ̀hún ṣe rí o kó ní à torí pé ọ̀run dá o Jésù ti lọ pèsè àyè sílẹ̀ o òun fẹ́ lọ ọ̀hún láti bá yín lọ gba 5 bedroom flat àbí 3 bedroom flat sílẹ̀ o torí àwọn ọmọ ọjọ́ òun kọ́ lè rí bí dé sí. kò sí pásítọ̀ kò sí olùṣọ́àgùntàn kankan tó jẹ́ ṣèlú ẹ̀ kàkà yẹn a kó security lẹ́yìn ni security wọn fẹ́ kù àmọ́ a máa sọ fún yín pé ẹ ní ìgboyà tí kú bá dé ẹ dojúkọ ẹ sọ̀rọ̀ àṣẹ aláyé mi bójú olè lásán ló wọlé rẹ dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ kò sẹ́ni tó fẹ́ kú ojú ni màálù rọ ọbẹ̀ ò dá lọ́rùn ọbẹ̀ ò dá lọ́rùn ẹ̀yin ọmọ káàrọ̀ jẹ kì í ṣe tẹ̀sìn o kì í ṣe tẹ̀sìn mi ò bá ìgbàgbọ́ yín mi ò bá jẹ́ ẹgbọ́ ọmọ káàrọ̀ jíire Bíbélì náà ló sọ wípé wash and pray tó bá dijú tó máa ṣe kí ni kó máa ríran o má dijú méjèèjì gbogbo ẹni tẹ́ ń gbé lágbègbè tí àwọn ará bíi wà máa fi ojú méjèèjì di pé ó di ojú méjèèjì wọ́n ní ẹdìyẹ tí ò kú òun ní ń jàgbàdo ẹdìyẹ tó bá ti kú kò jọ ká mọ́ o ẹ̀gbọ́n tí bàbá ẹ̀ sọ. Matthew chapter 8 láti 1 to 4 from verse 1 ẹ to lọ 4 kà á. go and read it. adẹ́tẹ̀ kan wá sẹ́dọ̀ Jésù A leper came to ó ní Jesus. tó bá fẹ́ ò lè mú mi lára He dá said, if you want, you can heal Jésù ni me. mo fẹ́ Jesus said, I want kára ẹ̀ yá for you to be ara ẹ̀ sì yá healed, and he was healed. Jésù ni máa bá tiẹ̀ lọ He said, go your way. má sọ fẹ́nikẹ́ni Tell no one òfin tí Mósè pa láṣẹ that the law of Moses, kò lọ ṣe go and do it. òfin wo ni Mósè pa láṣẹ fún àwọn adẹ́tẹ̀ tí ara wọn bá ti gba ìwòsàn What is the law of Moses when a leper is made whole? ẹ lọ wádìí ẹ̀ Go and look Jésù for náà ló ní kán lọ ṣe o Jesus told when it is tí n bá ní time. kán wá ṣe If I say they tó should bá not do ṣe it, they don't do it, máa lé wọn I will send them tókè mi ò away. fẹ́ kọ́ mọ ọjọ́ tèmi kankan kú Because I don't want any of my members to die at the mi end ò of lè this battle. dira I cannot be fortified, káwọn ọmọ ọjọ́ mi má dira and my members will not be fortified. olùṣọ́ àgùntàn rere ni mí And I am a good ní Kaduna at Kaduna. gbogbo church kan lọ rédí Those yẹn churches that they were raised, amóye wọn tó pè lórúkọ they Jésù all called the name of Jesus. Síbẹ̀síbẹ̀ wọ́n pa But wọ́n. even at that, they killed kí them. ló fà á Why? Jésù ni ó di ọ̀run Jesus said, until you get to ẹ tó bá heaven, kú ni tiẹ̀ gbé o it is if you die, that is the end. ìwọ for tó you. bá mọ àjò tó dáa If ṣe you know what to do, yọjú sí mi come and see me. wo mo ní ẹ̀ka ìjọ tó pọ̀ I have a lot of branches. mo ní lamẹ́ríkà ní London I have in mo ní America, I káàkiri have in UK ní as well. Nàìjíríà ń bí And even in Nigeria. mo fẹ́ gba president wa àti gbogbo Nàìjíríà ní ìmọ̀ràn I want to give an advice to our president. ìmọ̀ràn ni o It's just an advice. ẹ jẹ́ kí president kó bọwọ́ lu láńsẹ̀nsì fún gbogbo ọmọ Nàìjíríà ká máa gba ìbọn Let the presidency sign a license that we can all own guns. as ìyàwó wa Nigerians. kó gbà kọ́mọ gbà Our wives should get guns. Our children should get guns. tí gbogbo wa bá gba ìbọn So if we all have guns, a ní rí èèyàn kan tó máa wá fi ìbọn halẹ̀ mọ́ ẹnìkan. everybody will be able to comport themselves. Nobody can scare. ní láti ilẹ̀ Haúsá ilẹ̀ Ìgbò ilẹ̀ Yorùbá Our forefathers from Hausa land, Igbo land, ìkọ́ni ẹ má dira ẹ má sá
fún ikú. ẹ dúró, ẹ gbọ́, ẹ má dira, ẹ má sá fún ikú, ẹ má bẹ̀rù ikú, ẹ dúró digbí Jésù Kristi ó ti kú fún wa. ó ní àwọn tó tún kú ní ilé ìjọsìn wọn bí ọjọ́ mélòó sẹ́yìn, ó ní kí wọ́n máa dùnnú, kí wọ́n máa jó, kí wọ́n máa yọ̀ nítorí pé àwọn rere ló ń lọ, kí wọ́n máa dùnnú, kí wọ́n máa yọ̀, wọ́n tẹ̀lé Jésù, wọ́n ti bá Jésù jọba ní kí wọ́n máa dùnnú. àwọn pásítọ̀ kejì ó sọ fún gbogbo ọmọ ìjọ ẹ̀, ó sọ fún wọn, ó ní ẹ dira, ó tún sọ fún ìjọba pé ìjọba ń bẹ̀ yín, ẹ fún àwọn èèyàn, gbogbo èèyàn, ẹ fún wọn láǹfààní láti gbé irin ìjà, láti gbé ìbọn, ẹ fún wọn ní àṣẹ, fún àwọn èèyàn láṣẹ láti gbé ìbọn. ẹ bá fún àwọn èèyàn láṣẹ láti gbé ìbọn, kò ní sí ẹnìkan tó máa kọ̀ tibì kan wá sọ wípé òun fi ìbọn dúnkokò mọ́ àwọn èèyàn, àbí òun fi ìbọn fẹ́ pa àwọn tí ó ṣẹ̀ tí ó rò ó, á kọ̀ pé òun kàn fẹ́ ya wọ ìlú kan, ya wọ àdúgbò kan, pa wọ́n ní ìṣàjàṣà. nígbà tó ń lọ bá mọ̀ pé àwọn tó ń fẹ́ lọ báyìí àwọn náà ní irinṣẹ́, àbí ṣọ́ọ̀ṣì tó ń lọ yìí, àwọn ṣọ́ọ̀ṣì àwọn náà dira tán, wọ́n ní kó tó wọbẹ̀ wá rò pẹ́ méjì. ó tún sọ fún mi pé ẹ̀yin ọmọ ọjọ́ òun, ẹ̀yin Yorùbá ọmọ Oòduà, ẹ dira kọ́ yẹn kó má wọlé. àwọn méjèèjì yìí náà àwọn pásítọ̀ méjèèjì, ta ló mọ Yorùbá, ta ló mọ káàárọ̀ òjíire tòótọ́, ta ló yẹ ká gbà, ta ló yẹ ká gbọ́. ẹ wá mú ìtẹ́ ẹ fẹ́ nínú méjèèjì, ẹ wá wo èyí tó ń sọ òótọ́ nínú méjèèjì, ẹ wo èyí tó ń sọ̀rọ̀ bí ọmọ káàárọ̀ òjíire tí ẹ̀sìn. ẹ wo ohun tí comrade Dèjì Adéyanjú ẹ gbọ́ ohun tí ó sọ. agbẹjọ́rò ni o, akọni níwájú adájọ́ Dèjì Adéyanjú, ẹ gbọ́ ohun tí wọ́n sọ. bàbá yìí sọ̀rọ̀ o, ó ní àwọn tí àwa ń kígbe pé Ísírẹ́lì, ó ní Ísírẹ́lì ṣe ààbò olú wọn o. Ísírẹ́lì tá à ń kígbe Ọlọ́run Ísírẹ́lì, Iron Dome, tẹ́ mọ ohun tó ń jẹ́ bẹ́ẹ̀, Iron Dome ní Ísírẹ́lì fi ń dáàbò bò lú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. kí ni ó máa ń dènà bọ́ǹbù àdó olóró láti dún nínú ìlú. jẹ́ pé wọ́n bá ṣe ju àdó olóró ẹ̀ báyìí, òun asáré gbéra pa alọ́kojú rẹ̀ lókè àbàjẹ́. tó bá ju rọ́kẹ̀tì báyìí, agbéra pa afojú rẹ̀ lókè àbàjẹ́. jẹ́ pé kò ní fi ààyè gba àdó olóró kankan kó dún nínú ìlú Ísírẹ́lì. àwọn Ísírẹ́lì ni o. J'ai attrapé. Ouf. Waouh. Wow. Historia. Yalla, baita. Ọlọ́run Ísírẹ́lì kọ́ ló ń jà o, tẹkinọ́lọ́jì wọn òun ló ṣe kí ni, òun ló ń jà. àwa ọmọ orílẹ̀-èdè àmọ́ káàárọ̀ òjíire à ń gbàdúrà pé Ọlọ́run Ísírẹ́lì, a ò gbé ohun ìjà wa, a ò gbé gbogbo àwọn ológun wa, a ò ró wọn lágbára, a ò dìde láti jà fúnra wa, à ń kígbe Ọlọ́run Ísírẹ́lì. Ọlọ́run Ísírẹ́lì nílẹ̀ Ísírẹ́lì lọ́hùn, àwọn dìde tógun, wọ́n kojú àwọn agbésùnmọ̀mí yìí, wọ́n sì ń bá wọn jà jàkadì gidi. kì í ṣe jàkadì inú afẹ́fẹ́ o, ìjàkadì ojúkojú òun ni wọ́n ń bá wọn jà. ó ní gbogbo wa, ó ní ẹ jẹ́ kí ọpọlọ wa, làákàyè wa, àwa kìrìsìtẹ́nì, àwa mùsùlùmí, aláìsàn àbálẹ̀, ó ní ẹ jẹ́ kí làákàyè wa ó ṣí. ọmọ káàárọ̀ òjíire, ẹ jí dìde. comrade Dèjì Adéyanjú ló sọ bẹ́ẹ̀. ó ní ẹ jí, ẹ má ṣe kí ni, ẹ má sùn. tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ẹ ń rí fọ́nrán yìí rè, ẹ gbìyànjú láti like, ẹ comment, ẹ share. níbí báyìí mo máa fún yín ní ohun tó ń lọ láwùjọ wa, ìròyìn tó ń lọ pápá gan lórí àwọn ọmọ káàárọ̀ òjíire, ohun tó ń lọ tó jẹ́ pé ó yẹ ká tètè mọ̀, ó yẹ ká tètè lajú wa, ká ṣe kí ni, ká la ọkàn wa, ká tètè fi ojú sí. gbogbo ẹ̀ la máa mú wa. ẹ comment, ẹ like, ẹ share, ẹ sì subscribe sí YouTube channel yìí. ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ bàbá Jagilégbo, ẹ má sì bínú o, torí pé àwọn nǹkan tá a máa ń gbé wá nípa ìwádìí àṣà, ìṣe, ìtàn Yorùbá, nǹkan tá a máa ń ṣe nìyẹn. àmọ́ ní ọwọ́ tá a wà yìí, lórí nǹkan kan, lórí bí nǹkan ṣe rí, àti pé mo pé iṣẹ́ ìwádìí wa ó máa ń gba àkókò púpọ̀, máa ń gba àkókò púpọ̀. torí làwọn náà ṣe wò pé a lè kọ̀ mú gbogbo àwọn olólùfẹ́ wa kọ́kọ́ dá wọn jókòó, kọ́kọ́ máa dá fún tòló láìtí rin kankan. àwọn náà ni pé ok, ẹ jẹ́ ká gbìyànjú láti máa fún yín ní àwọn nǹkan tó ń lọ kí a tún mú wọ̀, kẹ́yìn olólùfẹ́ wa náà kẹ́ lè máa rí ìgbádùn wa. à ń bọ̀ àti ìdí, ẹ comment, ẹ like, ẹ share, ẹ subscribe sí YouTube channel bàbá Jagilégbo láti máa wò sí. ẹ wo